Mo kí gbogbo wa kú dédé àsìkò yìí. Mo kí wa lọ́kùnrin bẹ́ẹ̀ mo kí wa lóbìnrin mo sì kí wa lọ́mọdé mo kí wa lágbàlagbà. Mo kí wa pé a kú iṣẹ́ látàárọ̀ a kú gbìyànjú Ọlọ́run ọba tó máa ń fèrè sísẹ̀ ẹ̀dá. Yóò fi èrè sísẹ̀ èmi àti yín o. Ọjọ́ tí ebi bá ti ń palé àní bá wọn sí nílé. Ọjọ́ tí ebi báyìí ti ń pọ̀nà báyìí àní bá wọn rìn lọ́nà lágbára Ọlọ́run ọba Elédùmarè. Òní lọ́jọ́ ajé o. Èmi àti yín àárí ajé ná àárí ajé lò àárí ajé pèrè níṣẹ́ lágbára Ọlọ́run ọba Elédùmarè a sì ní lájé lọ́rùn. Torí pé ẹni tó bá lájé lọ́rùn gbèsè ni wọ́n ń pè bẹ́ẹ̀ èmi àti yín rèé Ọlọ́run ọba ò ní jẹ́ á jẹ gbèsè lágbára Ọlọ́run ọba. Ọ̀nà míì tó ń kálukú tó bá gbà tó fi jẹ gbèsè Ọlọ́run ọba tí máa ń bẹ̀dá san gbèsè ẹ̀ yóò bẹ ní kọ̀ọ̀kan wa yóò bá san gbèsè ọ̀run wa. Mo kí wa káàbọ̀ síkànnì Ẹ̀yà Yorùbá World TV. Àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi ojú yóò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di lágbára Ọlọ́run ọba Elédùmarè. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìròyìn kan tó ń jà ràìnràìn lórí ayélujára. Oríṣiríṣi ojú ló ń kálukú fi ń wò ó. Ẹlòmíín sọ wípé pápákọ̀ òfurufú airpeace wọn ò mọṣẹ́, àwọn kan sọ pé ọpẹ́ ló yẹ kí wọ́n máa dù. Mo fẹ́ ṣàlàyé fún gbogbo ẹ̀yin tẹ́ wò mí pé aláìmoore làwa ẹ̀dá, aláìmoore ńláwọ̀ ẹ̀dá. Ẹ wò pé kí ló dé tí mo fi sọ pé aláìmoore làwa ẹ̀dá nípa bàálù airpeace tí wọ́n ní ìgalà tí wọ́n ló jánà mọ́ lẹ́nu tó dẹ̀ jẹ́ pé bàálù náà rèé kò lè gbéra kúrò lójú kan tó wà mọ́. Oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ, báwọn kan ṣe ń bú àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú bẹ́ẹ̀ náà ń bú Nàìjíríà pé Nàìjíríà poor Nàìjíríà ò dáa. Ìdí nìyẹn tí mo fi wá ronú pé kò mà sí tọ́lọ́wọ́ bá ṣe tí ẹ máa nídìí. Ìdí nìyẹn tí mo fi sọ pé aláìmoore làwa ẹ̀dá. Torí pé tá a bá wò ó àwa tá a bá sì ti gbọ́ ẹ jẹ́ ń sọ fún yín gẹ́gẹ́ bí ìròyìn náà gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n ní bí bàálù náà ìyẹn bàálù airpeace wọ́n ní bó ṣe kó àwọn èèyàn tán tó gbéra gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé tí bàálù tó bá fẹ́ gbéra yóò kọ́kọ́ sáré lọ wọ́n rán ó tó di pé yóò gbéra kó lẹ́lẹ̀. Ibi tí bàálù tó ti gbéra tó ti ń sáré lọ ibẹ̀ ni antelope yẹn ìgalà ló ti dánà mọ́ bàálù náà lẹ́nu tí bàálù sì gbá ìgalà yẹn ojú ẹsẹ̀ ní ìgalà náà kú tó dẹ̀ jẹ́ pé bàálù náà rèé kò lè kúrò ní ojú kan mọ́. Àwọn tó wá wà nínú ọkọ̀ bàálù náà tí wọn ò mórí Ọlọ́run ọba wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ kùgbákùgbé sí iléeṣẹ́ airpeace. Mo wá ronú títí pé àwọn ẹ̀dá mọ̀ rèé ojú ìta tọ́lọ́run ọba fún wa tí ò fún wa lójú inú kò mọ̀ jẹ́ àmórí Ọlọ́run ọba o. Ìdí nìyẹn ló jẹ́ sọ wípé aláìmoore ńlá wa ẹ̀dá. In tí ò yí ẹlòmíì ẹni tó bá jẹ́ olóye èèyàn tó bá jẹ́ ni tó máa ń ronú dáadáa yóò wò wípé bàálù tó jẹ́ wípé ìgalà wa jánà mọ́ lẹ́nu yìí ó lè jẹ́ màláíkà o. Tó jẹ́ pé tí bàálù ń bá gbéra ó lè jẹ́ pé ń tá àmọ́ kà nínú ìròyìn báyìí ó ní pé bàálù ọ̀tá airpeace ó mà já lójú òfurufú gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ inú wọn mà ti dágbére fáyè. In tó yẹ ká máa dúpẹ́ fọ́lọ́run ọba pé irú nǹkan bí òun máa ṣẹlẹ̀ wọ́n tó wá láwọn èèyàn ń sọ̀rọ̀ yẹn àwọn èrò tó wà nínú bàálù náà wọ́n ń sọ̀rọ̀ sí àwọn iléeṣẹ́ bàálù airpeace. Ó yẹ kẹ́ máa ronú ni kò sí ní tí Ọlọ́run ọba ṣe tí ò nídìí. Mo fi máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ẹlòmíín bẹ ń bá mo bọ ọkọ ni tó bá fẹ́ ilé wọn ó já jùlẹ̀ tó bá fẹ́ ilé wọn ó já jùlẹ̀ tó bá fẹ́ ilé wọn ó já jùlẹ̀. Ọlọ́run ò fẹ́ jí o sì yàn ni torí pé n tó bá jẹ́ téèyàn wàláhì kò lè bọ́mọ yẹn lọ́wọ́ torí pé gbà tá a ti ń bọ̀ wálé ayé ńlá ti yan kádàrá lórí n tó kálukú wa fẹ́ dìnnú ayé. Iṣẹ́ tá a ṣe àti yàn, ìrìn tá a rìn àti yàn, irukú tí ó pa wá àti yàn, ibi tá a ti lówó àti yàn, iṣẹ́ tá a kọ́ àti yàn, gbogbo tó kálukú wọ́n ṣe láyé ó ti wà ní kádàrá Ọlọ́run. Ìwọ tó wojú Ọlọ́run fún ọmọ ní tọ́lọ́wọ́ ò tí ì fún ọ ní ọmọ bóyá tó o bá lóyún bóyá oyún ní ọ̀ràn lọ sọ́run àpàpàǹdodo ó mọ̀ ó wá ń bú Ọlọ́run ọba pé Ọlọ́run ò ṣe dáadáa o bí mo ṣe ń sìn ọ tó bí mo ṣe ń forí balẹ̀ fún ọ tó bí mo ṣe ń ṣe sàrà tó o wá torí ẹ̀ ò fún mi lóyún. Ó yẹ kó o máa dúpẹ́ fọ́lọ́run ni. Kò sígbà tọ́lọ́run ọba ṣe nǹkan fún yàn tí ò ní mú ọpẹ́ dání. Ẹlòmíì rèé bóyá yàyàwó ní jẹ́ yóò bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òdì sọ́lọ́run. Ẹlòmíì rèé bóyá ń bẹ lọ́wọ́ ọba fún owó ni Ọlọ́run tí wá ṣe owó fún Ọlọ́run wá ń dáàbò bò lọ́wọ́ ọ̀tá ìwá ń sọ̀rọ̀ òdì sọ́lọ́run ọba pé Ọlọ́run tí wọ́n lọ́wọ́ bá sì wàṣá bí mo ṣe ń bí ọ tó látijọ́ yìí mo wá ń ṣiṣẹ́ erin mo wá ń jẹjẹ lílo wá ń bú Ọlọ́run ọba. Ìwọ mọ̀ wípé ojú inú táwọn àgbà máa sọ pé ẹni tó bá lójú inú ilẹ̀ rú ń bà tó bá yẹ pé o ní ojú ni wàá mọ̀ pé oore ni Ọlọ́run ọba ń ṣe fún ọ ṣùgbọ́n jù ta tọ́lọ́run ọba fún ọ ní òjò omore bóyá owó tí Ọlọ́run ọba bá fún ọ ó lè má jẹ́ kí ẹ̀mí ẹ̀gùn ó lè jẹ́ ká tètè pa ọ́ dànù
ṣùgbọ́n lọ́n wò pé o sì ní nǹkan tó o fẹ́ ṣe láyé pé kí má ti fún ẹ lówó yìí ó kọ́kọ́ fẹ́ rú ọ lágbára náà ó fẹ́ sọ́dà pátá kó sọ àwọn ọ̀tá rẹ dẹ̀yìn ó wá mórí ọlọ́run ìdí nìyẹn tó fi sọ pé àwọn ẹ̀dá àmóore aláìmoore ni wá ìntọ́lọ́wọ́ bá ṣe ẹjá gbà pé kádàrá ni àákàmọ́ bẹ́lọ́n kọ́lọ́mọ́jì kádàrá bú kó ṣẹlẹ̀ mi àti yín lórí ó ṣẹlẹ̀ sí èmi alára tí mò ń sọ̀rọ̀ yìí ìyàwó mi gangan ló ṣẹlẹ̀ sí ní àrándì bóyá bí 2014 tó wá kí mi Ìbàdàn Ìlọrin ló ń gbégbà náà bó ṣe wá kí mi Ìbàdàn afúnlówó ọkọ̀ ó lọ èmi sì ń gbé màlété ńgbà náà ó wá dé ọjọ́ tó ti fẹ́ wọkọ̀ lọ́rin ó wá lóun rí ẹnìkan lórí ọ̀kadà tó wọ̀ tó ti gbé ọ̀kadà ọjọ́ ibẹ̀ ló ti rí ẹnìkan tó kàtàgbọ́ fọ́ọ̀kan lára òun ò fura àṣé wọ́n yọ pọ́ọ̀sì tí owó wà ń bẹ̀ nínú báàgì tó gbé kọ́pá ni ó bá débi gáràjì ó wọnú mọ́tò wọ́n bá dé ẹ máa sanwó ó bá wo báàgì ó bá wá báàgì tì kí má fọ̀rọ̀ gùn bó ti bẹ̀rẹ̀ sí ní sunkún ní wọ́n ti jí pọ́ọ̀sì ogini kó bá pè mí lórí fóònù mo bá gbàbẹ̀ lọ pẹ̀lú ọ̀kadà tí mo gbé gbà náà mo bá débẹ̀ àwọn èèyàn ti dáwó fún àwọn tó ti fún ní 2000 àwọn tó fún 1000 èmi náà sàfúnlówó kún kí má fọ̀rọ̀ gùn mọ́tò tó jẹ́ pé ìyàwó mi ló kù last tó jẹ́ pé nígbà tó fi bèrè owó yẹn wọ́n ní mọ́tò náà onígbà tó ń dógbó wọ̀ sọ ń bá mọ́tò náà ti last dent ẹ wo rí Ọlọ́run Ọba sáà ní tí ma sọ pé ọlọ́ba àfọ̀rúnkẹ́ lágbájá lónìí Ọlọ́run Ọba máa ń ṣe oore fún àwọn ẹ̀dá ni ẹjẹ́ amóore torí pé Ọlọ́run Ọba yìí ṣe bí ire Ọlọ́run Ọba máa ń ṣe o ẹni tí bá ń bẹ lọ́n ẹni tó nígbẹ́kẹ̀lé nínú Ọlọ́run Ọba wàláhì kò ní jogún òfo tó bá kú kí aburú ṣe báyìí nǹkan kó fọ aburú náà ru yóò forí ẹ̀ ní kò ní ṣẹlẹ̀ sí ẹjẹ́ máa móore nípòkípò tá a bá wà torí pé Ọlọ́run Ọba rèé kì í ṣe bí ẹ má jẹ́ ayé aláìmoore sọ́lọ́ ipòkípò tó léwu ká wà láyé ẹjá gbà pé bọ́lọ́wọ́ bá ṣe kádàrá nù ìwọ tó ń tọrọ ọmọ tọ́lọ́wọ́ tí fún ọlọ́mọ gbà pé kádàrá Ọlọ́run ni ò tí ì ṣẹlẹ̀ olórí pé bóyá wàá bímọ ìwọ tó jẹ́ pé iṣẹ́ ló ń wá tíṣe ò tí ì bọ́ sí tó jẹ́ pé ó kàwé ó ń gbé sàtífíkẹ́tì sábẹ́ bẹ́ẹ̀dì káàkiri ni ó ò ríṣẹ́ gbà pé bí kádàrá Ọlọ́run ṣe fẹ́ nu lásìkò yẹn ìwọ tó ń wojú Ọlọ́run fún ìyàwó ọkọ gbà pé bọ́lọ́run ṣe fẹ́ nu ìwọ tó fẹ́ lọ lóyìnbó tí ò tí ì bọ́ sí tó jẹ́ pé wọ́n ń dá ọ padà ní airport ní embassy gbà pé bọ́lọ́run bá ṣe kádàrá pé bóyá tó bá lọ bẹ̀ bóyá ó pé àwọn gbé wálé ìwọ tó ń lọ́rin àjò kan tí ìdíwọ́ kan débẹ̀ gbà pé bọ́lọ́run ṣe kádàrá ni ìyìn táàmù abẹ́lọ́ ni pé kọ́lọ́run kó má dákòókò dúró dè wá fún aburú lágbára Ọlọ́run aburú oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa ọjọ́ tí ebi bá ti ń palẹ̀ èmi àti yìí ò ní bá wọn sílé o ọjọ́ tí ebi bá sì ń pọ̀nà níjọ rìn lọ́nà lágbára Ọlọ́run Ọba Elédùmarè àdúrà gbolúwa tó yin bàbá gboyà lórúkọ mi bẹ́ẹ̀ ṣé wò kàn ní Ẹ̀yà Yorùbá World TV ẹ má bá wa like ẹ má bá wa share ẹ má comment ẹ má tún gbàgbé o láti bá wa lọ sórí YouTube channel wa kẹ́sàchì Ẹ̀yà Yorùbá World TV World àgbáyé TV kẹ́ wá fi síbẹ̀ tẹ́ bá search ẹ bá wa subscribe ẹ bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kùnjọ́ kan tá bá ti fi sí kàn ní lágbára Ọlọ́run èmi àti èrè àníṣàláì ní o àbúrò ní ṣe wá Ọlọ́run bá sì rí yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o ẹ jẹ́ ká yáṣẹ́ o àánú Ọlọ́run bá kò ní ṣe tèmi àti ti ẹ ṣé o.